ẹ̀yin èèyàn ẹ káàbọ̀ adẹ̀kú ọdún àná kátẹ́ tó bẹ̀rẹ̀ prógráàmù yìí kọ́mẹ̀ntì tó ń dá wàhálà alẹ́ nínú comment section mi yẹn mo mọ̀ọ́mọ̀ delete ẹ̀ ni reason tí mo fi delete ẹ̀ ni pé mo hide ẹ̀ gan ni mi delete ẹ̀ ni pé báwo ni kì í ṣe sọ yẹn náà first thing first everybody is entitled to their own opinion ó yẹ kẹ́ mọ̀ mi and number two ni pé kí wọ́n mú wá kémi mú wá ẹ mọ̀ pé mi nìkan ò lè dá ṣe understand ẹ̀sẹ̀ àwọn nǹkan míì wà gan tó jẹ́ pé inú comment section gan fún ara mi lèmi gan fún ara mi ti ń mọ̀ so ẹni yẹn kọ́ kíní yẹn ó sọ pé instead of ká máa bá Lizzy jà bẹ́ẹ̀ni ẹ ṣe kọ́ ni máa ṣe sọ yìí o bàbá ló ṣe kọ́ yẹn náà pé àwa gan là ń dá wàhálà alẹ́ púpọ̀ ní gbogbo ọ̀rọ̀ Lizzy àti Ìyábọ̀ tó ń ṣẹlẹ̀ wípé a lè bẹ Lizzy kó tiẹ̀ fi Priscilla àtọmọ ẹ̀ lẹ̀ tẹ bá rí oríṣiríṣi bẹ́ẹ̀ ṣe dàbò nínú comment section tẹ bá rí bẹ́ẹ̀ ṣe dàbò ẹni yẹn èmi ti kọ́kọ́ rí kọ́mẹ̀ntì yẹn kó tó di pé ẹ dàbò ẹni yẹn bẹ̀rẹ̀ sí ṣe pé ẹ má ṣe pé for anybody inú comment section mi kò dáa ẹ jẹ́ àkọ́kọ́ digest ọ̀rọ̀ kì í ṣe gbogbo nǹkan ní ìjà èmi ò bá yín jà tèmi bá ń ṣe ṣó ẹ jẹ́ àkọ́kọ́ jọ digest ọ̀rọ̀ ẹ jẹ́ agbọ́ra wa ní àgbọ́yé ìgbà tẹ́ni yẹn máa reply èmi náà wá realize pé ṣe kó lè dá lẹ́ni yẹn ń ṣe pẹ̀bí báyìí ni mo wà ń jọ sí tó jẹ́ pé èmi náà sọ something like that ní orí page mi kò sí nǹkan tẹ́ ẹlòmíì gan tún kọ epistle lèmi lórí ẹlòmíì kọ epistle lèmi lórí kò sí insult tí mi gbà nígbà tí mo sọ orú nǹkan bẹ́yẹn ṣe rí kó lè dá lóníkálukú ń wá àtẹ̀yìn tẹ́ sọ pé kó má bẹ̀bẹ̀ kó má ṣe kinní kan kó má ṣe gbá kan wrong àtàwọn tó sọ pé okay o tó bá yẹ pé bẹ́ẹ̀ ló máa fi Priscilla alẹ́ ṣe rí kò síbi tẹ́ ti èmi sí tí mi ò lọ bí mo ṣe wà kò sí but mo fẹ́ kẹ́ understand kinní kan èèyàn tó ní nǹkan tó bá sọ pé báyìí lòun ṣe fẹ́ ṣe nǹkan ẹ̀jẹ̀ àbàgbà bẹ́ẹ̀ ṣó ti yé ó ní mò ń sọ pé understand pé kó lè dáa ni oníkálukú ń ṣe èèyàn tó sọ pé kán bẹ Lizzy kó fi Priscilla alẹ́ kì í ṣe pé ó mì ní aburú bí ọkàn oníkálukú ṣe rí bó bá ṣe lè gba nǹkan sí ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ̀yin tẹ́ sọ pé kò ní dá fún pé kó má bẹ anybody pé kinní kan ṣe kinní kan wrong náà ṣó ti yé you people are not wrong kinní yẹn tí wọ́n máa dá wàhálà lẹ̀ torí ẹ̀ mo ṣe gbé kọ́mẹ̀ntì ẹ̀ pamọ́ because mi láìkí wàhálà ó rẹ̀ máa bẹ̀rẹ̀ sí máa búra yín ṣépè fúnra yín tí ń lọ sí gbogbo level yẹn ẹ má máa jẹ́ máa gba nǹkan nígbà òdì ó lè rí kíní ní 6 kó kọjú 9 sẹ́yìn mo ní èmi náà ti ṣe rí pé if it's apology that is going to resolve the matter on ground kó tẹ̀ tó dé gbogbo stage tó dé sí tó ti mú tọmọ ọmọ rí ṣóò tí Lizzy ṣe yẹn ó ń pe orúkọ Priscilla ó ń pe orúkọ ẹ̀ sọ́ọ̀nìmù ẹ̀ ọmọ Priscilla àti sọ́ọ̀nìmù ẹ̀ mí mọ̀ nǹkan tó kó Lizzy láyà náà ṣebí tẹ́lẹ̀ kò kì í dárúkọ Priscilla nísìnyí ó ń dárúkọ Priscilla pẹ̀lú orúkọ ọkọ ẹ̀ tó tún mú ó tún dárúkọ ọmọ tí Priscilla bí pẹ̀lú orúkọ ọkọ ẹ̀ and she is making it clear that Ìyábọ̀ mi ò ní fi ẹ́lẹ̀ kò sẹ́nibọ̀dì tó lè gbà ẹ́ lọ́wọ́ mi kò sí nǹkan ṣé mọ̀ at this point something has to be done tó bá yẹ pé that way kò lè resolve tá bá gbà this way tó bá resolve nǹkan bí mo ṣe wà I'm ready for anything ò bá ìjẹ́ tí ìjà ò bá ìjẹ́ tí ẹ̀bẹ̀ o anything tẹ́ bá bó ní nǹkan ṣàbá fẹ́ ṣe nǹkan ẹ̀ ní kẹjẹ àjọba ẹ̀yin agbọ̀rọ̀ jù ní comment section ẹ jẹ́ ẹ sọ kíní kan fún yín ẹ̀yin kọ́ ni Ìyábọ̀ ẹ̀yin kọ́ ni Priscilla ẹ̀yin kọ́ ni Rakim ẹ jẹ́ kó handle ẹ̀ fúnra wọn ṣe àwọn pé báwọn sọ pé àwọn handle ẹ̀ pé kẹfà wọn lẹ̀ àwọn gádà kéèsì àwọn ẹ jẹ́ àgbà bẹ́ẹ̀
mo mọ̀ pé ó ká oníkálukú lára jura wa lọ. Ṣé understand nísìn? Mo mọ̀ pé èèyàn tó sọ̀rọ̀ bó ṣe ká lára ló ṣe sọ̀rọ̀ yẹn. Èmi ò sì fojú bẹ́ẹ̀ yẹn wo ọ̀rọ̀ tó wà ńlẹ̀ o. Èmi bí ìjà ló ń ṣe mí o. Ṣé understand nísìn pé we can resolve this thing without government, without court, without kini. There's other ways to resolve something. Nǹkan tí ẹrù kì í kó òkè kò ń kọlẹ̀ kó má níbi tá a máa gbé ha. A máa ha ni. Ẹ gbàgbé. Bẹ́ẹ̀ mi ṣe máa ń rí conflict resolve tó bá ti di ọ̀rọ̀ irú nǹkan báyìí dé. Nìyẹn. Bọ̀ àwọn tó ní nǹkan sọ pé bí eléyìí làwọn ṣe fẹ́ ṣe nǹkan wọn. Gbogbo kan fi ilẹ̀ wèrè ní kó má dá lóhùn. So ẹ jẹ́ kí a respect decision àwọn tó ní nǹkan. Mi ò kọ́rọ̀ yín dànù. Bọ̀ ẹ jẹ́ ká respect decision. Ṣé mọ̀? Àwọn ni wọ́n wọ bàtà. Àwọn ló mọ ibi tó ti ń tà wọ́n lẹ́sẹ̀. Ẹ jẹ́ a respect àtẹ̀yìn tẹ̀ ń jà. Ṣé mọ̀ pé wọ́n ti sọ ẹ má jà fáwọn ọmọ. Ẹ fi àwọn lẹ̀. Àwọn ọmọ nǹkan táwọn ń ṣe. Àtẹ̀yìn tẹ̀ wà appealing. Pé kéèyàn bẹ̀bẹ̀ náà kì í ṣe pé weakness o. Torí most of the time kì í understand ìkíni. Apology is not a weakness. Wọ́n ní ká dọ̀bálẹ̀ fún wèrè kò lè jẹ́ ká rọ́nà lọ ni. So kì í ṣe pé ẹ wrong, kò sínú yín tó wrong. Tẹ́bá èmi dìgbòlugi ká ṣe dìgbòlugi gangan ló wà mind mi. Àbí ká tún ṣe ṣe mọ̀ the other ìyẹn ni èmi ń dìbò fún tèmi. Tó jẹ́ pé pápá ni kò ní ní anybody lára. Ṣé ti understand nísìn? Tó bá sọ pé kó tún gbé ṣe rí pé ẹ̀yin méjèèjì ń dá sí pé kó bẹ́ẹ̀ kó má bẹ́ẹ̀. Èmi tún máa ń resolve in another dimension. Tèmi ló dẹ̀ burú jù. So ẹ má bára yín jà. Ẹ má ṣe pé fúnra yín. Lizzy ti ń ké pé fún yàn. Ẹ̀yin náà tó lọ ń ké pé fúnra yín kò dáadáa. Ẹ kò dáa. Ẹ má tún jẹ́ ká máa torí nǹkan tí ò tí ì sọ́ọ̀bù tẹ́lẹ̀. Ẹ tún bẹ̀rẹ̀ sí ní ẹ má máa ṣe bẹ́ẹ̀ kò dáa. So and the two of you ẹ jẹ́ àwọn èèyàn tó máa ń comment dáadáa lọ́dọ̀ mi. So mi ò fẹ́ block yín torí tó bá jẹ́ tẹ́lẹ̀ màá ti ṣàyẹn sí blocking. But ẹ má jà. Ilé ayé ò lè tó tó yẹn. Ṣé rí nǹkan tó ń ṣe Lizzy? Nǹkan tó ń ṣe Lizzy màá sọ fún yín nínú. Lizzy jẹ́ nǹkan tó jẹ́ pé báwo ni kí ṣe explain ẹ̀ tó máa yé yín? She needs to be relevant. She has already understand that, oh, if I'm saying this, tí bá ń báyé lágbájá jẹ́, torí pé lágbájá yẹn ní issue pẹ̀lú a lot of people. Tí bá wá ń fata sí, ó máa divert àwọn èèyàn wá sọ́dọ̀ mi, wọ́n máa rò pé mi ni victim. Wọ́n máa fi ọ̀nà yẹn máa wọlé sí wọn lára, máa ta nǹkan tí bá fẹ́ ta. This woman just want to stay relevant. Ṣé rí gbogbo story tó sọ lánàá tó lò 4 hours? Let me tell you one thing. Ní pé mi ò sọ pé ó parọ́ o. Bó ṣe wọ́n ti cancel ẹ̀ kó tó di pé ìjà wọn àti Ìyábọ̀ bẹ̀rẹ̀. Ọlọ́run ló mọ nǹkan tó ṣe nínú industry tó wọ́n fi fẹ́ bá ṣe fíìmù mọ́. Ó máa ní nǹkan tó ṣe tó fi wò ó pé okay náà ọmọbìnrin ẹ jẹ́ kó máa lọ. There was different allegation of theft. Wọ́n jí mọ́tò, wọ́n jalè, òun dẹ̀ ni wọ́n máa rí sàkání ẹ̀. Different allegation. And a dẹ̀ mọ̀ pé nínú múvì yẹn tó bá ṣe nǹkan tí ò dáa, ìgbà tẹ́gbẹ̀gbẹ̀ lọ jí fóònù ẹ̀rí wọ́n ṣe lè dànù. Wọ́n máa ṣe kí ni wọ́n máa cancel ẹni wọn ọ̀bẹ kó wá fẹ́rẹ́ rẹ̀ tiẹ̀ rẹ̀ wọ́n lára. But nǹkan tó ń dùn Lizzy ni pé she wants to cover up the shit she has done. She's now looking for somebody to push everything on. Ẹ jọ ṣé Ìyábọ̀ ń jalè? Nígbà tó wà ní industry, òun jí mọ́tò. Yes, lọ́dẹ̀ ti lé ẹ kúrò ní industry, wọ́n tún lọ cancel ẹnu Ìdùmọ̀tà. Think about it. Ó bẹ́ẹ̀ kó bèbè fẹsẹ̀ tí ó kàtìkàtì àbí àwọn ṣe ń pòwe yẹn. Yes, tó o ti jalè ní industry, tó lọ súnlé colleagues ẹ mọ́jú tí mọ́tò ò sọnù.
ìwọ náà ló ń gbé mọ́tò tó ń kówó fún yàn kan tẹ́jọ́ ń jí mọ́tò láàrin ara yín. wọ́n cancel ẹnu industry years and years tó o ṣe fíìmù mọ́ the same you náà ló tún lọ sínú ìdùnmọ́tò àtọ́sọ́ pé òun ra stone àbí kí ló sọ pé ó lọ́ọ́ ra yẹn tó tún ṣe kò tún sí network ẹ̀ tún ṣe reverse transfer àbí fake alert ni oríṣiríṣi láti ẹgbọ́n ní ìdùnmọ́tò ayé àti fake gold àti gbogbo ẹ̀ àsẹ̀yìnwá àsẹ̀yìnwó ìwọ náà tún báǹdì ẹ̀. Lizzy, ask yourself ó ti dèèyàn mélòó tó ń pè lólè Ìyábọ̀ ò jalè rí náà kí ló jí? Tell me. Kí ló no be you tell us say you dey do firework kí ló ń pè firework èèyàn mi kí ni wọ́n ń pè firework na you tell us kì í ṣe pé òwà under duress ẹnu ẹ ló fi sọ ẹ lórí life wípé ìwọ ló ṣe firework rí láti bọ́dá láti sọ́nu voice note wípé báwọn ṣe wà yìí o àwọn ó mọ reason tí mo fi lọ tọ́jú òbò ẹ̀ ó bá condition ó lè gbé ó lè gbà àbáwọn ni àyìnlẹ̀ ṣe kan bí kan ṣe ṣọ́kan ìkejì ṣọ́kan ẹ̀yà àwọn méjèèjì wọ́n lé lọ ṣàpọ̀pá alájí báwo I swear ó lè lò mẹ́sàn ó lè tọ́ ìwọ àti láti ó lè ní ẹjọ́ fẹ́ jara yín lólè ìwọ láti fẹ́ já ẹ̀ lólè owó ìwọ jà lólè ẹ̀mí. You turning everything on Ìyábọ̀ like Ìyábọ̀ ló pààyẹ I swear that was literally what she was saying wípé ìgbà tó ń jí mọ́tò ó lọ ra mọ́tò ìwọ tá a ti mọ̀ pé Lizzy no be you na today ṣàfihàn òkú òkè ń farapamọ́ fẹ́yàn tó máa sin tó máa wẹ̀ náà ìwọ tá a mọ̀ tó ń ṣe fàyàwọ́ ta ló máa kówó mọ́tò fún tí ò bá kí ń ṣèyàn tó ń ṣe fàyàwọ́ dájọ́ yẹn fún rẹ̀ ó lè gbé ó lè gbà ní ó mọ̀ páwọn èèyàn tó ń bá rìn nìyẹn ó kówó mọ́tò fún yàn ẹni yẹn lọ jí owó ó gbé mọ́tò fún ẹ kò sanwó ìgbà táwọn tó ní mọ́tò máa rí mọ́tò ń di ẹ ó lè lọ pé ẹ pé wájà wọn lólè torí the car is not paid for. bóyá wọ́n ta mọ́tò ní 100 million èèyàn ẹni kò mú 50 million wá àsọmọgbọ́n tó o jẹ́ ìwọ náà rí pé this is a steal bam ó dẹ̀ kó owó fún ẹni yẹn ò dẹ̀ lè sanwó kò lọ sanwó bẹ́ẹ̀ ó dẹ̀ wá gbé mọ́tò fún ẹ ìgbà táwọn tó ní mọ́tò máa rí ẹ kí ló máa gbé ẹ because ẹ lè sọ pé kínní kò má bà ní ó ti tú ẹ̀ẹ̀kan kì í ṣe kínní ẹ̀ẹ̀kejì ò kì í ṣe kínní ẹlẹ́ẹ̀kẹta Lizzy òun á kígbe pé Ìyábọ̀ ló pa yẹn wípé gbà tí ọ̀rọ̀ yẹn jáde nínú newspaper ni mọ̀mọ́ ẹ̀ fòṣànà tó kú mọ̀mọ́ jẹ́jà kú ni kúrò lórí ẹ̀ Ìyábọ̀ kọ́ Ìyábọ̀ tún mọ̀ pé ó lọ ra mọ́tò lọ́wọ́ fàyàwọ́ ni ṣé Ìyábọ̀ ọmọ kò tún lọ ra mọ́tò àbí Ìyábọ̀ wà ń bẹ́ ìgbà kan sóhun ẹ̀gbọ́n ṣo mọ́ how many years ago tí kìíní yẹn ṣẹlẹ̀ sí ṣé bí wọ́n ló máa ń sọ pé Ìyábọ̀ ò níṣẹ́ lọ́wọ́ àbí so báwo ni Ìyábọ̀ tó ṣe máa mọ ibi tó lọ sanwó sí tó fi jẹ́ pé òun ló tún máa lọ bá newspaper fake life ló ń lò òun ló tún máa lọ bá newspaper pé ó jalè. ìṣòro tí Lizzy ní mò ń sọ fún yín ó ń dá ìbátì tẹ́lẹ̀ sọ pé distraction ọjọ́ tí mo sọ ń bí báyìí mo ní BDM ń ṣiṣẹ́ fún ìjọba ni mo ń gbọ́ pé kò ṣiṣẹ́ fún ìjọba BDM ń distract ń pẹ̀lú ọ̀rọ̀ P-Square ni òun náà ń lò òun ní irinṣẹ́ tó ń lò ṣe mọ̀ pé gbogbo all this while nǹkan tó rìn Tinubu APC election tó ti kú gẹ́gẹ́ tó next year kan ní election is it not February or March next year babe next year kan ní election kí la wà August BDM is a distraction. Lizzy is a distraction, distracting people from the main thing. Ó ń lu jìbìtì
wọ́n sì ń lu jìbìtì yẹn. Mo tẹ̀ tó ń gbọ́ tó tún sọ pé owó olówó ò lè sọnù sí mi lọ́wọ́, owó òde mi àtẹ̀yàn papọ̀ rí. Àwọn èèyàn tó wá ra lẹ̀ tó sọ pé kò sí refund, kí ni wọ́n pẹ́ ṣé pépà náà kó wá fún because I don't understand. Ó lóun develop California lọ́wọ́. Lizzy ta mọ̀ ìgbà tán develop California gan-an ojoojúmọ́ lòun àti láti ń sùn sórí ilẹ̀ yẹn tó ń go caterpillar tó ń shoot content. Ìgbà tán wá ń develop ẹ̀ ò bá yẹ pé blọọkì ẹyọ kan gan ló mú débẹ̀ wọ́n máa ṣe bí ròlù fídíò yẹn bí èèyàn wọ́n máa ṣe bí ròlù fídíò yẹn bí ẹ má jẹ́ kó ọmọbìnrin parọ́ fún wa mọ́. Nítorí pé òun lọ ra mọ́tò lọ́wọ́ fàyàwọ́ ẹni yẹn wà sanwó newspaper wá gbé pé celebrity kan ó lọ jí mọ́tò ó ní nǹkan tó pààyà òun yẹn. Mọ̀mọ́ is meant to die náà ẹ lè jẹ yàtọ̀ tó yẹn gan kí mọ̀mọ́ live long. Ok káti sọ pé nǹkan tó pààyà ẹ̀ nìyẹn ṣé nǹkan tó wá ṣẹlẹ̀ tó fi tú oríire yẹ ṣe náà ni. This is the reason why you know that this is lying because ṣẹ̀mọ̀ the math doesn't matter. The problem tí mo ní pẹ̀lú ẹ̀ ọmọdé ni pé the math doesn't matter. Onígbà tí ìyá ẹbẹ̀rẹ̀ sì ń gbọ́ pé ó jalè ó jí kíní wọ́n gbé jáde nínú newspaper ní ìyá ti bẹ̀rẹ̀ sí sick. Ó ní the next one ó lọ súnlé colleagues yẹn Lọ́lá Margaret wípé mọ́tò ẹ̀dẹ̀ sọnù overnight ọjọ́ tó débẹ̀ ni mọ́tò sọnù. Ó dọ̀gàtè kò dọ̀gàtè ẹ̀yin èèyàn mi ó fẹsẹ̀ tí ró gàtè newspaper tún gbé. Ó ní ìyẹn kò ju 2 weeks after that ni mọ̀mọ́ ẹ̀ fò ṣọlẹ̀ tó kú. Mọ bí ìyá Lizzy ṣe kú ó dẹ̀ ń sọ bí pé kú gidi ni mọ̀mọ́ kú. Wọ́n ní mọ̀mọ́ kú sínú uncompleted building ó ń jẹja lọ́wọ́ ewu ẹja há mọ̀mọ́ lọ́fun wípé wọn ti ẹ̀ tètè mọ̀ pé mọ̀mọ́ ti kú ọ̀tí ọjọ́ kẹta tí mọ̀mọ́ ti ń fà. Èèyàn tó dẹ́n describe wọn mọ̀ bíi pé abiyamọ tòótọ́ ó ti lówó ń gbogbo gbà yìí ó ti easy ọlọ mọ̀mọ́ ń tọrọ jẹ́ ní o kò rántí ìyá o mọ̀mọ́ tó ń sọ super story sí mọ̀mọ́ this is super story wọ́n yá fẹ́ sí lẹ́jà náà àbá àdó ṣe ń kọrin yẹn. Mọ̀mọ́ ń rè sí i o mọ̀mọ́ wọ́n ní mọ̀mọ́ ti ń fà ògiri gan ti wó pa mọ̀mọ́ bẹ́ẹ̀ torí wọn kàn fi ṣe building mọ̀mọ́ wa. Wọ́n ṣàtètè fẹ́ ní wè yóò kó ajá wọ́n sọ ọ́ sínú sàárè òun ló ti sán báyìí ọmọ tó ń sọ ìtàn mọ̀mọ́ òun. Ìwọ tó bá mọ̀ pé irú nǹkan bẹ́ẹ̀ ló pa mọ̀mọ́ ẹ̀ pé ọ̀rọ̀ ìgbésí ayé ẹ̀ ò ń jalè kiri ló pa mọ̀mọ́ ẹ̀. Ẹ jọ̀ọ́ bá mi sọ fún kí ló dé tí ò fi tú sàárè mọ̀mọ́ ṣe. Ó yẹ kí sàárè mọ̀mọ́ yẹn ó dàbí paradise ni káwọn èèyàn sọ pé ṣé yóò lọ sin síbí. If that woman died because of you tí ò kì í ṣe pé allegation fi ṣògùn owó tá à ń gbọ́ torí 2 stories ló wà ó dẹ̀ ṣe wà ó dájú gan. Tí ò kì í ṣe pé ó fi ṣe kí ni ṣáájú owó kí ló dé tó ò dé bẹ́ẹ̀ gbà tó sọ fún ẹ pé mọ̀mọ́ ẹ̀ kú. The same mọ̀mọ́ tó sọ pé 2 weeks lẹ́yìn ìgbà tó announce ẹnu newspaper pé ó jalè ìwọ yìí nìkan náà ni ìwọ náà announce newspaper pé ó jí mọ́tò ìwọ náà ń dáṣọ mọ́ ní ìdúmọ̀tà pé ó jalè. Lizzy irú ògùn owó wo ló ṣe àwọn orúkọ báyìí nínú Yorùbá movie mo lèmi ti máa ń rí ṣó máa ń ṣẹlẹ̀ ní reality. Òkè téèyàn kan bá tiẹ̀ máa ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan láyé ẹ̀ kò tún yẹ kó ṣẹlẹ̀ mọ́. Ẹ wo mọ́mí Yétúndé Wùmí ìgbà tó gbé ọjà ńgbà yẹn tán mu lẹ́yìn ìgbà yẹn ṣe gbọ́ nǹkan burúkú pa mi. Ẹ wo ṣé wọn ẹgbẹ̀gbẹ̀ ìgbà tó lọ jí fóònù ní computer village lẹ́yìn ìgbà yẹn ṣe gbọ́ nǹkan kan but Lizzy na you newspaper carry say you dey jí mọ́tò na you náà já sí òun ìdúmọ̀tà tó ṣe fẹ́ transfer na you ni olórin dénú mi ìgbọ́ yẹn rí àǹtí Tọ́pẹ́ lọ́dẹ́nu compound tó bọ̀lẹ̀ tó rí ìfọ́ndowó tó padà. No be you. How many ìbànújẹ́ ló fẹ́ ṣẹlẹ̀ nílé ayé ẹ̀
tẹ́niyàn ò tiẹ̀ bẹ́ẹ̀ rò ó pé it's her birthday. Tẹ́niyàn ò bẹ́ẹ̀ rò ó pé birthday ẹni ìdẹ́ ni yẹ kí n rọ́jú. Jésù ti pẹ̀ṣẹ̀ rẹ̀. The same you ní mọ̀mọ́ ní àgbàrá wọnú sáré, the same mọ̀mọ́ tó ń sọ fún wa pé mọ̀mọ́ ẹ̀ ló 2 weeks kò pé 2 weeks mọ̀mọ́ fi kú. Omi wọ mọ̀mọ́ ń float báyìí. Mọ̀mọ́ dàbí àwọn Olympic swimmer yẹn. Kìkì àgbàrá kìkì odò ti sàn. Àsáré yẹn ti sàn náà. Ó sàn láàrin bíi pé àrà sàn lù. Ṣé mo tára bá sàn lù gì? Bí sáré mọ̀mọ́ ṣe sàn ni. Láàrin báyìí ló ti fàyà pa. Sí gbogbo òjò àgbàrá gbogbo ẹ̀ orí mọ̀mọ́ ni. Mọ̀mọ́ wá ń swim. Mọ̀mọ́ swim bí àwọn tó wá ní Olympics. Mọ̀mọ́ tó dẹ̀ ń sọ pé kò ló 2 weeks láyé. Ṣé irú ìyá yẹn ó yẹ kó máa swim? O ò tí ì rówó tún sáré ẹ̀ ṣe ni. Ó wá ń sọ story ó wá fẹ́ máa ké. Ó guilt trip yín ni o. Ṣé àwọn ọ̀gá tó ń pè bẹ́ẹ̀? Ó manipulate yẹn. Ní àtìgbà yẹn náà ti dìde ogun sí ẹjọ́ ta ló lógo ilé ayé tí ò lógun? Kò possible. Báwo ló ṣe ń sọ pé Ìyábọ̀ Òjó lógun tó ń já mi? Torí I don't understand. Ìtò bá mọ̀ pé ológo láyé àbọ̀ òlu jìbìtì. Èmi àfẹ́ ẹ̀gbọ́n náà. Ṣé mọ àǹtí tó ní ìdìrábàtà kan báyìí tóun náà kọ́ máa ń sọ yẹn? Kí ló dé tá a máa gbọ́ pé ó ń jalè lójoojúmọ́? Kí ló dé tá a máa gbọ́ pé wọ́n faṣọ ìyanu ìdùmọ̀ta? Bọ̀ ìwọ nìkan ni. Àǹtí o lè ní yín mà. Ìwọ nìkan ló máa fún yàn lẹ́ tó ní allocate. Àǹtí Ṣọlá pé Ọlọ́run mo ṣe ti yín lọ́jọ́ kọjọ́. Ẹ má worry. Ṣe rí one thing tó wà ń bẹ ni pé as bílẹ̀ ní ìṣe mọ́ yìí o lọ́dọ̀ tèmi tá a mọ̀ o lè ṣe yíyan o. Bílẹ̀ ní ìṣe mọ́ ṣe ẹ̀yin sẹ́ ẹ̀yin lè ń jalè kì í ṣe Ìyábọ̀ Òjó. Gbogbo nǹkan tẹ̀ ń accuse Ìyábọ̀ fún gbogbo alájọ mọ̀ pé Ìyábọ̀ ò ṣe ẹ̀kọ́ wọ́ náà láti máa manipulate public. Ilẹ̀ California tẹ̀ ń ta báwo lẹ́tọ́ ṣe máa sọ pé Ìyábọ̀ ni nígbà ṣé Ìyábọ̀ ló tún bá yín lọ talẹ̀ ń bẹ́ẹ̀ ni nígbà tẹ́ tó ń lu jìbìtì. Ó dẹ̀ ń sọ fáwọn èèyàn pé ẹ má ṣègbè fàǹtì torí èèyàn kan ò bá burú kò lè dá fẹ́yàn kan náà. Bíbélì ti sọ pé ọwọ́ ẹni tí ò ní ṣe gẹ̀tì bẹ́ẹ̀ ní sọ pé ẹni tó ní o ọwọ́ ẹni tí ò ní láti máa gbà fẹ́ni tó ní. Bí Bíbélì ṣe ó wà ní Bible kà dé bẹ́ẹ̀ dàdọ́ pé tithe and offering náà wọ́n máa ṣí fún yín. Ọwọ́ ẹni tí ò ní láti máa gbà fẹ́ni tó ní torí èèyàn kan ò bá dẹ̀ burú kò lè dá fẹ́yàn kan. Ìgbà tó rí àwọn èèyàn yẹn burú tẹ̀ ń gbé tẹ̀ ń gbà tẹ̀ jọ ń dárí sí ti fúnra yín. Ìyábọ̀ ò sí mbẹ̀ ó ń dùn mọ́ yín ó ń dùn mọ́ wọn náà ẹ̀ ń fi tọ́ sí ó ń yọ̀ wọlé. Ìbẹ̀jọ́ ń ṣàbòsí Ìyábọ̀ lẹ́yìn tẹ́jọ́ ń tẹ̀wọ̀ ẹ̀kẹ́ ẹ̀ tún tọ́rọ̀ Ìyábọ̀ lẹ torí wọ́n pé torí Ìyábọ̀ wọ́n ṣe lọ́n ra lẹ̀ lọ́dọ̀ yẹn. Ìgbà tẹ́ẹ̀dẹ̀ allocate ilẹ̀ fún wọn sí tẹ̀sán pé kọ́ wọn máa ṣe feeling tó ní ká tó di wàhálà àwọn ò lè ṣe feeling o mi ò ṣe feeling o. Tí ò sẹ́ anybody tó nílé ẹyọ kan ní California látọ̀ for 5 years tẹ́tí ń polówó ẹ̀ bọ́ ṣe ra ẹ̀ gbọ́ more than 4 of my customers wọ́n ra 1,000 acres. Àti ìpààrọ̀ èlò ní gbogbo ilẹ̀ Èkó tẹ́yìn nìkan máa ta 4,000 oníṣẹ́ lórí omi ẹ̀kọ́ orí omi òun kọ́lẹ̀ tí ń gbọ́ ìsìn pé ẹ máa ṣe fílì bóyá ilẹ̀ gan tí àǹtí Ṣọlá pé ń tà fáwọn fún wọn bóyá inú omi yẹn ló wà wọ́n fẹ́ sọ di Palm Island di Dubai yẹn bóyá inú omi nílẹ̀ táǹtí Ṣọlá pé sọ pé òun ta because kò lè dorí ilẹ̀ o tó bá yẹ pé ilẹ̀ tó wà lórí ilẹ̀ kò yẹ kó gún pọ̀ tó délé inú omi nílẹ̀ yẹn wà so inú omi tó wà yẹn ó máa ní ìdí German floor láti raise
àbí Ìyábọ̀ tó ní ìwọ kọ́ ló lọ sí works tó lọ gbalẹ̀ ìwọ kọ́ ló lọ jagun gbalẹ̀ àti bọ̀dá láti àfọ̀ṣẹ́ jẹun ẹ̀yin méjèèjì ẹ wá ṣe kí ni ẹ wá wọlé ẹ lọ ṣàpọ̀pá aláàjì wọ́n wá ń pè àtọkọ àtìyàwó lólè ṣé bọ̀dá láti òkè ìṣòlè jẹ́ àdálẹ́ ká tó ṣe bọ̀dá láti mi lè dìfẹ́ǹdì yín sí yàn ẹ̀yin lọ́kọ olè náà níyàn báwo ni mo rí ọba ńlá ṣe kan olè I'm telling you olè lẹ́yìn méjèèjì èèyàn bá ti ṣọkọ olè ló ń mẹ́sàn olè tọ́ olè ní bọ̀dá láti. ọjọ́ tẹ ti sọ fún Fọlá pé tọ́jú òbò ẹ̀ ọmọ reason tí mo fi lọ olè ní. You are a criminal ẹ̀yin àti ìyàwó yín ẹ wá ń jagun báyìí àwọn zidọ́ọ̀gì tó ń mọ́kọ̀ ẹ̀ lọ́tẹ̀já lọ́dọ̀ yín yẹn àwọn ò rí lẹ́tọ̀ọ́ àwọn ò ní wọn kò wù wọn kọ́ ra California ni ẹ kì í ta California sí tòsí ilé ìtàlẹ́ máa ń tà sí ọlọ́run mo láìkí ọmọ tó ti gbọ́n gbélé pawó àmàmà á dẹ̀ máa sọ pé àwa ni ò ní ṣe àwọn òṣàlò yàn jìbìtì àtàlẹ̀ no refund for anybody Ìyábọ̀ òtàlẹ̀ no refund for anybody. á dẹ̀ máa sọ pé àwa àníṣẹ́ àníyàn àṣekínní kan òun náà dẹ̀ pariwo lèlè lórí wọn ò dẹ̀ pariwo lèlè wá lórí àbí wọ́n pariwo lèlè Ìyábọ̀ lórí. Gbélé pawó àmàmà Chief Mrs. Gbélé pawó àti bọ̀dá láti àfẹsẹ̀ jẹun ẹnjíníà láti ẹ má máa take it easy serious ọlọ understand mo ní okay tí ò bá sọ̀rọ̀ Ìyábọ̀ how we should stay relevant on this social media space báwo ló ṣe máa wà relevant tẹ́ ẹ̀ bá tẹ̀ wọ anything ẹ̀ tẹ̀ wọ yẹn náà pé okay kí ló fẹ́ jẹ bọ́dà láti ò ní iṣẹ́ lọ́wọ́ kí ni bọ́dà láti báwo ni bọ́dà láti ṣe máa mú paraga ẹ rí gbogbo ìgbà ó tún ti bẹ̀rẹ̀ sí ní do discount àtẹ̀dúpọ̀ tẹ̀tù káṣọ wa aṣọ yẹn dẹ̀ fà yẹn bọ̀ olórí mo kàn máa ń wù ẹ́ ni gbogbo sales tó dẹ̀ ń ṣe èlò ni tágbára Ọlọ́run kà torí kò yé mi bọ̀ mi ò lè rajà ìpè o lè máa tajà kó máa sọ pé ọ̀pọ̀ kútọ̀ ó káṣọ séjìká bẹ́yẹn number one aṣọ tó ń tà yẹn ó máa ń kan ọrùn ẹ Ṣọlá pé mo máa ń rí lára ìṣẹ́ tí aṣọ yẹn tó ń kan ọrùn ẹ láàrin mi àti ẹ àdẹ̀mọ́ history ọrùn yẹn Ṣọlá pé I will not have what you are having o má bínú máa jẹ I will not have what you are having because táṣọ bá lè máa kun ara ẹ ìwọ tó kì í wẹ̀ tó máa sọ wọn pé ọjọ́ keje tó ti wẹ̀ láti ní òun ràn oró lọ́wọ́ ọwọ́ tó wá ó tiẹ̀ tún ní hàǹgì aṣọ yẹn kó ṣe mọ̀ ìwọ ó yẹ kó máa wọ glove látòrí délẹ̀ ni kó tó fọwọ́ kan anything ó ṣe jẹun tán ìgbà náà ló tún fọ ọwọ́ yẹn nu aṣọ tó ń ta ó tún kó séjìká aṣọ yẹn wá ń kan ibi ọrùn ẹ báyìí láàdẹ mọ̀ pé history ọrùn yẹn ò dáa rárá àbá àjọmọ̀ pé history ọrùn yẹn ò dáa ibẹ̀ náà ló ti ń wọ́tọ́ sórí aṣọ yẹn tó tún ṣiṣẹ́ pé aṣọ tó kó séjìká tó ń sọ pé èèyàn kan máa kú tọmọtọmọ nílé ajé lórí aṣọ ajé ni ó mọ̀ ní nǹkan tó máa dówó fún ẹ o tún wá lọ kan bọ́ọ̀dì ẹ Ṣọlá pé kémi wá lọ kó nǹkan tó lọ kó Ọlọ́run ló mọ̀ nǹkan tó kó láti rà ó mọ̀ pé èèyàn wá sí ìwọ́rọ̀ aṣọ yẹn ẹ ti jọ pín oko láti dúró Ọlọ́run máa jẹ tó bá yẹ pé láti ní kan lọkùnrin tó kù sílé ayé máa yá kú Ọlọ́run máa jẹ ẹ̀yin lè ń take ọmọbìnrin serious Ìyábọ̀ ti sọ pé wèrè ni gbogbo life history ẹ̀ ó dẹ̀ ti confirm pé olè ni no be she dey tell us everything about her life àti Ìyábọ̀ sọ pé wèrè ni ẹ má dáná olè ni wọn ní ìdá ti sọ yẹn fún yàn evidence choke
evidence àwọn tẹ́jọ́ jagun gbalẹ̀ láàrin ara yín sí rẹ̀ another evidence kan ní àbí Ìyábọ̀ Òjó tún ní ìgbà tẹ́ ẹ̀ sanwó fúnra yín ó pé orúkọ Ìyábọ̀ Òjó àgbọ̀n kankan ìgbà tẹ́ ẹ̀ bá wá ṣe refund fúnra ara yín tó sọ pé kó máa mú kọ́sítọ́mà wá yẹn lọ sí Ìyábọ̀ ló ràn wá ọmọ yẹn bó ṣe ń gbowó yẹn ló fi ń ṣe nǹkan bó ṣe ń gbowó yín ló fi ń ṣe nǹkan kò sílẹ̀ kankan ní anywhere. But she is good at one thing, turning everything away from her side. Gbogbo nǹkan tó wà accuse Ìyábọ̀ Òjó yẹn òun gangan ló ṣe technically if you look at her òun gangan ló ṣe náà. Ó ní Ìyábọ̀ kígbe ńgbà àti Ìjẹ̀ṣà báwo ni abiyamọ ò ṣe ní kígbe oníṣẹ́ ònìkan ló wà ń bẹ àwọn ò ní voice ni bá kéjú Ìyábọ̀ gan lọ báwo ni abiyamọ ò ṣe ní kígbe nígbà tí èèyàn ọkùnrin tẹ́jọ́ ṣe wọléwọ̀de lórí láyà ó wá ń rún ọmọ ẹ̀ lábẹ́ inú ilé ṣó dìgbà tó bá bọ́ pátá ọmọ yẹn ká tó mọ̀ pé àbí tó dìgbà tó bá dó ọmọ yẹn ká tó mọ̀ ta ni ara ẹ̀ lé wọ́n tẹ̀ try mo ní ìkọ́ tó tẹ̀ ṣẹlẹ̀ ní pé kí ló dé tẹ̀ pa síbẹ̀ ṣé bóun ló jáde sí tó ń kó káórìsì lórí kí ló dé tẹ̀ ṣàpamọ́ bẹ́ẹ̀ nǹkan tó ń pè ẹgbẹ́ àwọn kọ́kọ́ wà òfin ò kì í ṣe kinní fún àtọmọdé àtàgbà especially ọmọdé they don't care they care about the name tọkùnrin build through the protection of a girl child ẹ̀rí bí Lizzy ṣe ń kígbe fitafita wọ́n ya fọ́tò ojú ọmọ ẹ̀ lásán pẹ̀lú court case ẹ wo bó ṣe fẹ́ parẹ́ ẹ wá imagine kó jẹ́ pé ọmọ Lizzy yẹn èèyàn kan ń fọwọ́ kàn lóbo nǹkan tó máa ṣe èèyàn tó ń defend Ìjẹ̀ṣà níṣẹ́ ti rí pé kò lọ́pọlọ wọ́n ya fọ́tò ojú ọmọ ẹ̀ pẹ̀lú court case tí ò harm ọmọ ẹ̀ in any way wọ́n ya fọ́tò ọmọ òun ta ló lè gbà kán ṣerú ẹ̀ sọmọ tiẹ̀ kí ló dé wọ́n jẹ́ kọ́mọ dé láti school wọ́n ya fọ́tò ẹ̀ ẹ wá imagine kan mú ọmọ ẹ̀ kọ́ ka mọ́nú ilé Ìjẹ̀ṣà ka mọ́nú ilé ẹ̀ inú ilé ẹ̀ kó ká ọmọ ẹ̀ mọ́bẹ̀ kó máa rún. I don't know how princess gbé fóònù dání tó ń ṣe interrogation princess lè lè bá ṣe èmi máa pa ẹ́ síbẹ̀ ni máa pa ẹ́ kò sí bó o ṣe máa kúrò ń bẹ̀ láàyè ní ìtì mọ́ wàá máa dómi tó máa ṣe orí burúkú náà orí burúkú tó ti ń já Ìjẹ̀ṣà àwọn àṣekí ni wọ́n á gbé ọmọ pàdé ẹ̀ ẹ lọ wọ àwọn tó ń fi àwọn ọ̀fẹ́ndà ṣe ń bí báyìí àwọn ọ̀fẹ́ndà máa ń para wọn bí báyìí ni ní prison yẹn gan wọn àti kọ́kọ́ bú ẹ fàyà ayé àti bàjẹ́ nínú prison pé ọmọ kékeré àwọn wọ́dà yẹn máa ti make sure pé wọ́n ṣe é yamayama nínú prison òde òǹkóyún sórí òǹkóyún ó ti dé ògo tuntun àbí báwọn ọlọ́ọ̀ dáríjì mi ọmọ ọlọ́mọ ń sọ pé ògo tuntun wọ́n ṣe photo shoot rọ́. Does that change the person? Does that man look like he has changed? I rò pé ṣe bóun lọ òun dé wọ́n praise òun máa tó túnṣe kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ tánú yín ló lè gbàrú ẹ̀. Ìyàwó kígbe ní tìjẹ̀ṣà ṣé ìyá kan lè sọ̀rọ̀ kò ṣe ní sọ̀rọ̀ àbí àwọn kan ṣé òun nìkan ló sọ̀rọ̀ gbogbo akọ́lájọ sọ̀rọ̀ ní pé orí Ìjẹ̀ṣà ló bu ọ̀fẹ́ndà ní bó ṣe wà yẹn kẹ́ ẹ kó káórìsì sí lórí jù bẹ́ẹ̀ lọ kò lè dé school kò lè rí táwọn ọmọ kékeré wà kó tẹ̀ wá child Amẹ́ríkà tó bá ní fìbọn pa tó bá ní gbébọn fún wèrè jẹ. ó tún sọ pé ọ̀rọ̀ kí ló dé tí Ìyábọ̀ lọ yìnbọn fún pẹ̀lú ọ̀rọ̀ náà Mohbad náà etí ń dùn ẹ̀ ò rí báwọn náírà bó ṣe ṣe ìgbésí ayé ọmọ yẹn ṣé o ò rí àbó ò gbọ́ BDM tó ń sunkún lẹ́yìn ṣe bí BDM gan sọ pé nǹkan táwọn boys ẹ̀ ń ṣe ò dáa ó yẹ kó cancel didn't you see it you don't fight for anything kì í ṣe pé nǹkan tí Ìyábọ̀ ṣe ò dáa ó kàn ń fi Ìyábọ̀ jàjà tiẹ̀ ni you are just fighting for your own freaking self.
ààrẹ ló ń jà fún. Ààrẹ ló ń ṣe kí ni ló ń jà fún. Just imagine. Ẹ̀yin èèyàn wá jókòó síbẹ̀ ẹ̀ wá ń bára yín jà. Ọ̀rọ̀ Lizzy ìtì ọ̀gẹ̀dẹ̀ ni kì í ṣe nǹkan tó ń yàdá bẹ́ẹ̀. Bó ṣe máa gbókú nìyẹn. Bí ọmọbìnrin yẹn ṣe máa gbókú nìyẹn, ẹ gbàgbé. Ọkọ tó fẹ́ yẹn gan, ó ti sú bọ̀bọ̀ yẹn. Bọ̀bọ̀ yẹn ò mọ nǹkan tó ń lè ṣe ni. Ó ṣàwà ń bẹ. Ẹ rí pé mo ń sọ fún pé ṣé ó ń dúró sílé ni kò ń dúró sílé náà. Ó ti sú bọ̀bọ̀ yẹn. Ta ni oṣù? Àwa gan tó wà lórí social media gan, ọ̀rọ̀ Lizzy gan sú wa tábà sọ pé odidi ọkọ ẹ̀. Àwa tá wà lórí social media nìyẹn. Sọ pé ṣé ọmọbìnrin yóò ní ìsinmi? Ìsinmi jìnnà sí ni. Tábà sọ pé èèyàn wọn tó gbé sílé tọ́jọ́ ń sùn tọ́jọ́ ń jí oríṣiríṣi ẹjọ́. Wọ́n sọ pé Ìyábọ̀ ló tó pa Tọ́pẹ́ Òṣùpá. Ìyẹn gan kì í ṣọ̀rọ̀ wèrè. Ìyẹn gan kì í ṣe kí ni kì í ṣọ̀rọ̀ wèrè. Ṣó gbádùn? Ìyábọ̀ ló pa Tọ́pẹ́ Òṣùpá. Àzáò. Ṣùgbọ́n làwọn fámílì ẹ̀ narrate nǹkan tó ṣẹlẹ̀. Pé àwọn lọ gbé o, òun ló gbọ́lẹ̀ lọ sí ní police station nígbà kan àwọn kan. Ìgbà táwọn gbé lọ sí hospital ló dákẹ́ sí mọ́tò. There's no place that they say Ìyábọ̀ Òjó did this or did that, she was around. Ọ̀rọ̀ Mohbad gan ṣé Ìyábọ̀ gan wà lẹ̀? Ṣebí gbogbo ayé ṣe gbọ́ náà ló ń ṣe gbọ́. But one thing about Ìyábọ̀ is that torí pé òun jẹ́ ọkàn tó lórúkọ, ọ̀rọ̀ tó bá ti lè sọ báyìí ló máa mú. The same thing ni òun àti everybody sọ náà. Ta ló rí fídíò yẹn tí ò sọ the same thing? So why are you castigating Ìyábọ̀ for the same thing that everybody said when Mohbad died? The same thing. Ṣé máa parọ́ pé ẹ̀ believe Mohbad? This is a confirmed with video evidence of him attesting that in bullying, of you people assaulting him, of even his wife saying that nǹkan báyìí lè ṣe fún ọmọ. Ẹ ó ní ẹ lè parọ́ pé ẹ frustrate life ìgbà tó wà láyé. Only you cannot tell me that. Only ẹ lè sọ pé ẹ frustrate. So what has Ìyábọ̀ said? Tó ń gba Ìyábọ̀ ó pín murder case lórí Naira Marley. Ṣé Naira Marley ò pín murder case lórí ara ẹ̀ náà? Òun gbowó artist ò sanwó artist fún. Ìgbà tọ́mọ náà wọ́n fẹ́ lọ ẹ̀ ń wíìlì ẹ̀ káàkiri. Ó mọ̀ pé ọjọ́ tí kinní bá máa ṣẹlẹ̀ tí kàsálà bá máa burst. Wọ́n sọ pé ẹ má máa ṣe bí fún yàn torí ẹ̀ mọ bí tẹ́ ẹ ti máa bára yín lọ́la. Ìyábọ̀ did not do anything except kán wú òkú ọmọdé kan ṣe autopsy. Tí Ìyábọ̀ bá fẹ́ pín Naira Marley fún òkú Mohbad, ṣé Ìyábọ̀ látún lọ máa dúró níbi tó ti máa wú òkú Mohbad? Sometimes let us understand what is going on. Solape ti ya wèrè. Ṣùgbọ́n ti sin Mohbad. Tí Ìyábọ̀ bá dẹ̀ fẹ́ frame Naira Marley, òun gan ló máa make sure pé wọn ò wú òkú yẹn náà. But òkú tó ń wú, òkú Mohbad tó ń wú lé ní. Òkú Mohbad tó ń wú yẹn. One thing is sure. Ìyábọ̀ wà lára àwọn èèyàn tó jẹ́ kó yẹn zoom òkú yẹn. If Ìyábọ̀ has not spoken up, it took ìjọba 7 to 8 days kan tó wú òkú yẹn. Ẹ̀kúkú mọ̀ ìjọba Nàìjíríà àwọn tí ò fẹsẹ̀ ṣe tẹ́lẹ̀. Ìyábọ̀ ojoojúmọ́ ló ń lọ ságọ́ ọlọ́pàá. Wèrè Ṣọlápé tó ń sunkún lójoojúmọ́ yẹn. Where was she when everything was happening? If Ìyábọ̀ and Wunmi know something,
àwọn gan ló máa jà pé kó máa wo òkú yẹn bọ̀ Ìyábọ̀ ló ń lọ sọ́dọ̀ ọlọ́pàá pé ẹ bá wa exhume ẹ̀ kó ṣe autopsy kó ṣe gbogbo ẹ̀ wọ́n náà pa á ní ìgbà kan àwọn kan think now tó bá yẹ pé Ìyábọ̀ àti Wùmí ṣe bí Ìyábọ̀ àti Wùmí láti sọ̀rọ̀ ṣé wọ́n ti sọ pé kó lọ exhume òkú ẹ̀ àwọn nǹkan tó fẹ́ kẹ́ máa fi into consideration ni she will not say that torí pé wọ́n ti jọ mọ̀ pé o àtọ̀dọ̀ wa ló ti ṣẹlẹ̀ o àwọn gbọ́dọ̀ exhume òkú ọmọdé àṣírí máa tú torí ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni pé ẹ̀yin ni King Kong ẹ̀yin lẹ mọ̀ bí gbogbo ẹ̀ ṣe ṣẹlẹ̀ tí ó bá ṣe pé kíní àwọn owó ló sọ pé kán wú òkú yẹn. ẹ lọ padà síbẹ̀ ibi tẹ́tí wọn mọ̀ pé Ìyábọ̀ ò ní ọwọ́ nípa anything tó bá lọ́wọ́ inú ẹ̀ kò ní sọ pé kó shut up sí orí wèrè Ṣọlá pé sọ fún ọ pé Ìyábọ̀ wà nílé níjọ́ tí mo bá dìbò níyàn tá a mọ̀ pé kò sí ní Nàìjíríà but torí pé kí ni she want to stay relevant gbogbo nǹkan tó ń sọ ń gba Ìyábọ̀ Òjó she just kì í ṣe pé Ìyábọ̀ ṣe o she want to stay relevant on social media tó bá ti wà relevant bẹ́yìn àwọn máa fi aṣọ títà gba àwọn èèyàn ṣebí èèyàn kan ló tún raṣọ ó sọ pé ò jalè what I order versus what I got téèyàn kan rà lọ́wọ́ ẹ̀yìn nǹkan aṣọ ni o wọ́n ló ṣe dàbẹ́ ni pé téèmù náà ti order aṣọ ọ̀tọ̀ nìkan tó fi hàn wọ́n ọ̀tọ̀ nìkan tó ń ta ọ̀tọ̀ nìkan tó fi hàn wọ́n ọ̀tọ̀ nìkan tó ń ta aṣọ lápẹ́. If you look at this woman very well, her life is centered around lies. Ṣé bá wọ́n pé irọ́ la bí? Ó pa irọ́ jù. Ó pa irọ́ jù. Òun àti mọ̀mọ́ yẹn. Mímí ò tó parọ́ jù ara wọn méjèèjì. Ẹ wo bó ṣe ṣojú ìyá náà. Tójú mọ̀mọ́ bó. Báwo dáadáa? Why? Àwọn nǹkan míì wà wọn ò ní ìdá tí máa sọ fún yín kẹ́yìn fún ara yín gan tó kẹ́ tó fi into practice pé something is not right. Nígbà tó ṣẹ̀bẹ̀rẹ̀ láìfọ̀ ẹ̀ òun sọ pé èèyàn tó gbé mọ́tò fún Ìyábọ̀ Òjó ló ràn wá just imagine. Ṣé ẹni yẹn sọ̀rọ̀ èèyàn tó normal? Ṣé Ìyábọ̀ gan ti figure life ẹ̀ out? Ó ní ẹ tó bá sọ fún ọṣọ máa mọ̀ fún wa ní proof. It's not by using mouth to say anything. Give us proof. Pé Ìyábọ̀ ló ń ṣe ẹ́ látijọ́ tí ìyá ẹ̀ ti sun oorun ẹ̀ fún wa ní proof. Tó bá fún wa ní anything ṣáà fún wa ní proof yẹn. Mo kàn tí ọkọ̀ tó jẹ́ pé mo like irọ́ rọ̀ ẹ̀ lọ́rùn. Tó o bá mọ nǹkan tó ń ṣe tó bá ń gbọ́ tí Lizzy bá ń sọ sob story wàá dẹ̀ máa rò pé òótọ́ ni àbí ká sọ pé ò bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ lórí social media kò tiẹ̀ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ wọ́n ní wọ́n ṣèkà fún ọmọbìnrin ní wọ́n ṣe nǹkan kan fún but she love to make people think gbọ́ gbogbo àwọn èèyàn tó ti kí speaker ṣe rí ẹ̀yin silent watcher àbí commenter ẹ̀yin ò understand nǹkankan kò ń bá yín sọ̀rọ̀ directly náà ṣègbọ́n kàn wá ń gbé bó ṣe gbé fún yín lẹ́yìn náà ṣe máa pẹ́ kò ń bá yín sọ̀rọ̀ directly kí speaker kan tó lè kí gbogbo speaker wọ́n sọ pé èèyàn tá a fẹ́ ṣiṣẹ́ fún ni gbogbo speaker yàtọ̀ sí yàn kan tó dẹ̀ máa download fún ọ báyìí tó máa jáde tó máa bá lóòótọ́ ni ọmọbìnrin ṣe kínní kí gbogbo wọn dẹ̀ máa yọ lọ lẹ́yọ ọ̀kọ̀ọ̀kan ṣùgbọ́n mo ní private chat pẹ̀lú wọn 5 years ní MHM lò pẹ̀lú ẹ̀ ọdún 5 gbáko láìkọ̀ṣẹ́ gbogbo wọn dẹ̀ máa ń pe èdè kan kò séyàn tó bá Lizzy ṣiṣẹ́ tí ó kì í pè dé yẹn
wípé tó bá sọ pé torí Lizzy o ò ní bá mi ṣọ̀rẹ́ mọ́ kúkú máa lọ. Ọba ńlá sọ ẹ̀mí jẹ Adébímpé náà sọ gbogbo wọn pátápátá ló ń sọ tó bá sọ pé torí Lizzy ò ní láìkí mímọ́ kúkú máa lọ. These are people that have their own businesses. Tó ń jàjà Lizzy ṣe gbogbo ẹ̀ fún Lizzy ṣó tẹ́lẹ̀ ọ̀run. Àmọ́ bó ṣe drag ọba ńlá lórí social media torí Lizzy. They drag that woman be just because ọmọ rádaràda ẹ̀. Mo tẹ́ mi sọ fún yín nìyẹn bó ṣe wà yẹn ó ti pẹ́lẹ̀ ó ti dọ́ṣẹ́ Solape kí gbogbo wọn dẹ̀ máa yọ lọ torí what I order versus what I got wọ́n ló máa gbé àwọn sórí fóònù by 4 hours rojọ́ wàásù lọ mbẹ́ ni pé rojọ́ you go sleep for there ẹjọ́ náà kò ní níyànjú ó ní bó ṣe ń bọ́ sílé ló ṣe máa bọ́ sílé she will be forced òun ni victim she just love to paint herself as a victim ìgbà tójú oníkálukú má kúrò ń bẹ̀rẹ̀ gbogbo ilé tó ń dà fún yín ọjọ́ tó bá máa bẹ̀rẹ̀ sí ń ká lójú yín ẹ̀kọ́ wọn ṣé kí ni ẹ̀kọ́ wọn máa lọ lẹ́ọ̀kọ́. It's not betrayal but once you know the truth will ṣe kí ni will set you free. Eléyìí tó ń sọ fún yín nǹkan tó fẹ́ kẹ́ ẹ believe ló ń sọ fún yín it's not the truth. Nǹkan tó wò pé jẹ́ ń gbé fáwọn púpọ̀ ẹ̀ nǹkan tó ń fẹ́ kẹ́ ẹ believe kì í ṣòótọ́ ló ń sọ. Ẹ lè má like Ìyábọ̀ Òjó tẹ́lẹ̀ náà but kí Lizzy máa sọ pé láti ọjọ́ tóun ti bẹ̀rẹ̀ ilé ayé òun Ìyábọ̀ Òjó ni ọjọ́ wo gan ló mọ̀ Ìyábọ̀ Òjó yìí gan ọjọ́ wo gan ló mọ̀ Ìyábọ̀ Òjó yìí. Àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ béèrè lọ́wọ́ ẹ̀ ní ẹgbẹ́ àǹtí ẹ wá ọ̀rọ̀ yìí ó ń rí bákanbákan. Báwo ló ṣe tó ní social media no be you dey shout welcome me to fracas o tí bá bẹ̀rẹ̀ fracas ẹ̀mí yóò ní gbé ẹ̀mí yóò ní ṣe kíní kan na you still dey cry ṣé na anybody will invite you for that time then na you everybody dey support. Ìgbà tó dẹ̀ ganu sí mike oníkálukú dẹ̀ ṣe kíni wọ́n dẹ̀ still náà kò tẹ́ lọ́rùn. Ìyábọ̀ Òjó this Ìyábọ̀ Òjó that Ìyábọ̀ Òjó this Ìyábọ̀ Azaona think about it. Ọmọbìnrin yẹn bó ṣe wà yẹn ó mọ nǹkan tó ń ṣe gbogbo nǹkan tó ń ṣe ní pé tí bá pín gbogbo nǹkan burúkú tèmi ń ṣe tí wọ́n sọ pé yín ọba yìí ló ń ṣe torí ó ti mọ̀ pé Ìyábọ̀ ò rán òun mọ́ Ìyábọ̀ sọ pé òun ò lè gbé ẹ lọ court pé wèrè ni ẹ pé ó ní certificate wèrè lóòótọ́ òun ò lè gbé lọ court ó wá ń lọ opportunity ẹ pé kóun ṣe kí ni kóun lè máa fi tajà tí a mọ̀ pé ní Dublin náà ó ní sọ́kútẹ́ bá wò yá wálé ìyẹn mọ̀mọ́ wọn àti Lizzy ṣé ó yà wọ́n pé mọ̀mọ́ ló bí Lizzy mọ̀mọ́ náà ní certificate wèrè náà ẹbí nǹkan tó fi ń fún ní owó ìjọba nílùú yẹn tó lè lọ yẹ fún lówó náà she's a mad person unstable individual nílùú òyìnbó náà Lizzy ọmọ mọ̀mọ́ náà òun náà ní certificate wèrè ta ló wá stable wáyé kí mọ̀mọ́ jí lọ́jọ́ kan kó dẹ̀ máa bẹ̀rẹ̀ sí bá gbogbo èèyàn jà àti kíní vendor àti speaker àti friendship gbogbo èèyàn ni mọ̀mọ́ bẹ̀rẹ̀ sí bàjẹ́ àwọn tó support ẹ̀gbọ́n bàjẹ́ àwọn tó support mọ̀mọ́ gbogbo wọn bẹ̀rẹ̀ sí báyé wọn jẹ́ lẹ́ẹ̀kọ́. Ẹ wo Lizzy ojoojúmọ́ Ìyábọ̀ Òjó téèyàn bá kú Ìyábọ̀ Òjó téèyàn wá ṣe Ìyábọ̀ Òjó ṣé wèrè kan láwọn méjèèjì wèrè pọ́ńbélé mọ̀mọ́ ń tàgbò àgbo kọ́ríándà Lizzy ń talẹ̀ òòṣà ẹ rí pé similarities ẹni bá bí ni là ń jọ mọ̀mọ́ àti Lizzy jọra dáadáa
wọ́n gbogbo nǹkan náà fi jọra mọ̀mọ́ jẹ́ gí aṣọ fi ń ṣépè fọmọ kékeré Lizzy ń ṣépè pé àwọn ọmọ máa kú tọmọtọmọ tẹ́ bá lọ ṣe DNA ẹ jẹ́ a ṣe DNA àbí báwo lọ́la mi lè ṣe pè é ní ọ̀sán DNA ẹ ṣe DNA ẹ fi máa mọ̀ pé mọ̀mọ́ ló bí Lizzy in fact Lizzy àkọ́bí mọ̀mọ́ ni bẹ́ẹ̀ ni mọ̀mọ́ ilé wéńjẹ wé ni gbígbà yìí ni mọ̀mọ́ tó ń tàgbọ̀ immigration Lizzy tó ń talẹ̀ òòṣà mi ò lè allocate fún yín ó dìgbà tó bá ṣe kínní sanfili tẹ́ ẹ̀ sínú contract tẹ́lẹ̀ èlò ní sanfili ẹ máa gbọ́ 10 million 20 million ẹ tún gbọ́dọ̀ ṣe fẹ́ẹ̀sì àjẹbà mi ní fún yín lẹ́yìn mi ò gbọ́rú ẹ̀ rí mi ì gbọ́rú ẹ̀ rí ó yá mo fẹ́ gbowó padà ẹ bá mi talẹ̀ yẹn mi ò kì í refund mi ò lè dáwó yín padà o ọdún mẹ́ta lẹ fi fún mi lówó o ẹ̀yin méjì lẹ wá sanwó o èèyàn méjì ni ó sanwó o àti mọ̀mọ́ tó ń tàgbé immigration mo sọ pé ṣé tó bá ti dé immigration tó ti dé consular tó dé embassy ìgbà yẹn ló máa wàá fún wọn ní ṣíbí kan láàárọ̀ ṣíbí kan lọ́sàn-án ṣíbí kan because I don't understand nǹkan tó ń pè lágbo immigration ẹni tó fẹ́ kú lọ́wọ́ ẹni tí ò ní bíbélì ló sọ bẹ́ẹ̀ láti máa gbàfẹ́ ni tó ní mo ẹgẹ́ tẹ bẹ́ẹ̀ ni jìbìtì ni kán ní gbọ́ nǹkan tó bí lẹ́sàn kán bá yé èèyàn jẹ́ kán lu jìbìtì kán bá yé èèyàn jẹ́ kán lu jìbìtì kò sí nǹkan tí mọ̀mọ́ ń ta rí ṣóòtọ́ tó Bọ́lá ṣe fún mọ̀mọ́ Lizzy ò tàn kankan ṣé aṣọ ewúrẹ́ ń jẹ léèsì tí Lizzy yé pé léèsì ṣé òun ni Lizzy sọ pé òun fi kọ́ mansion yìí ṣèbí léèsì ló ń ta ṣọ́ọ̀bù tó dẹ̀ sí l'Àbújá ó rùn dànù ṣọ́ọ̀bù Èkó wọ́n ní ráìsì ló ń tà bẹ́ẹ̀ ẹ jọ ibo ni Lizzy ti rówó tí ò bá jẹ́ pé ó ń scam àwọn California owó California tó bá ti kó fún kí ló máa ṣẹlẹ̀ kò ní àwọn ṣọ́ọ̀ṣì àṣírí ọ̀la kò yàn náà ẹ̀kọ́ ń rò pé mẹ́ńtọ̀ ń kàn tán yìí nǹkan tó fi ń jẹ̀kọ́ abẹ́ ìwé ló wà ọmọ yẹn gbọ́n náà ẹ̀yin ni ò gbọ́n náà nǹkan tí Ṣọlá gbọ́ fi ń jẹ̀kọ́ abẹ́ ìwé ló wà abẹ́ ìwé kò yẹ ẹ̀yin ni so ẹ jọ Ọlọ́run fi bẹ̀yìn ẹ má bára yín jà kó lè dá mo mọ̀ kó lè dá nínú kálukú wá kó lè dá but ẹ jẹ́ káwọn tó ní nǹkan ẹ jẹ́ ó ṣe bó ṣe fẹ́ ṣe ṣètìgẹ́tì lè pẹ́ dẹ́ ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́ àgbà lọ́sẹ̀ máa ń àwọn yẹn they know what they are doing ẹ jẹ́ kán ṣe ẹ ti gbọ́ kò jẹ́ bó ṣe jẹ́ ẹ̀yìn mẹ́jà kan.